ká máa lọ sí general ni àbá lọ bẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà tí wọ́n wà ń bẹ̀ ń gbà yẹn wọ́n gbogbo ojú rẹ̀ wọ́n sì testing fún wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n tún ní ká padà wá ńjọ́ kejì àtún lọ ńjọ́ kejì wọ́n sì testing fún wọ́n rí i pé kò sí nǹkan kan tó sojú yìí o àmọ́ kìlọ̀ kan làwọn ó kìlọ̀ fún yín ẹ má gbà kí anybody fi nǹkan kan kàn lójú pé àwọn ó ṣe nǹkan kan sí o tẹ́ bá délé fúnra táwọn ológun ìbílẹ̀ bá ní ojú àwọn ní kinní kan táwọn ó ṣe sí ẹ má gbà o tẹ́ bá lè lo kinní kan sí àwọn ọmọ yín ni àwọn náà bá filẹ̀ wọ́n á ní ká padà wá lóṣù kan sígbà náà a sì tún padà lọ wọ́n tún yẹ̀ wò wọ́n ní kò sí nǹkan kan tó sí àwọn náà bá gbàgbé nípa ẹ̀ ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí ó mẹ́mi wá tí mo fi wá ṣojú àwọn Moremi Foundation àti Odùduwà Foundation tó wà ní kápá Ọọ̀ni of Ifẹ̀ òun ni pé a fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹni tó bá ti tún lórí ojú yìí kò ń ṣe aburú kò ń ṣe nǹkan tí ò dáa kò dẹ̀ ń ṣojú mùsù ojú èèyàn náà ni kò dẹ̀ fún wọn ní problem gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ti sọ pé kò ń ṣe pé àwọn dókítà gan sọ fún yín pé kò sí problem ńbẹ̀ so káwọn èèyàn má torí pé àwọn tó lójú báyìí kán máa sá fún wọn àbí kán má fẹ́ rí wọn then táwọn náà tó bá ṣe ń dàgbà lágbára Ọlọ́run màmá ti sọ ńgbà tán sọ lẹ́ẹ̀kan pé wọ́n ní láti lọ sí school wọn ò tí ì bẹ̀rẹ̀ school pé even Risikat Azeez gan fúnra ẹ̀ kò ṣe WAEC so òun náà á jẹ́ pé ó ń láti tún lọ school yẹn so táwọn náà bá ti wá ń lọ school lágbára Ọlọ́run agbára máa wà báyìí lágbára Ọlọ́run torí ẹ̀ náà la fi ń ṣe gbogbo ilé pé ká lè mọ nǹkan tẹ́ ẹ bá fẹ́ so that àwọn èmi ò ní tí màá fún yín bàbá ṣùgbọ́n àwọn tó ń ní ká lè fi lọ̀ wọ́n kán lè ṣe bó ṣe yẹ àti bó ṣe tọ́ so that táwọn náà bá ti ń lọ school wọ́n máa jẹ́ káwọn yòókù mọ̀ pé ojú yìí kò ń ṣe ojú tí ò dáa gbàtẹ́mi náà wà tí mo wà ní school gbogbo àwọn ẹgbẹ́ mi mo ga jù wọ́n lọ àtàwọn senior wọ́n máa nà mí pé senior mi máa nà mí pé kí ló dé tí mo ga jù wọ́n lọ ṣe ti ṣó yé yín so èmi náà ó yé mi so èmi náà wọ́n ti pè mí ní BBC ní news káàkiri ní newspaper wọ́n máa bi mí pé báwo mo ṣe feel ìgbà yẹn pé ṣé àrùn ni màá ní kò ń ṣàrùn ṣó ti yé yín bàbá bó ṣe rí nìyẹn bàbá ẹ ṣé gan ni ẹ kú ìdìde wa àbí báwo ni ẹ dákun ẹ ṣe bàbá lọ́wọ́ tí mo máa ń fẹ́ ni pé ẹ dákun ṣe rí wọ́n ní oko ìjẹ́ tí ọba tọmọ kọ́ mọ́ làálàá bí àwọn ọmọ ìṣe wà àtìyá rẹ̀ àbí òbúrẹ́ ńlá mi ni wọ́n wà àwọn bó ti wulẹ̀ kọ́ pẹ́ tó wọ́n ṣàyẹ̀kú náà ní àwọn nǹkan kan tí ọmọ ṣe bẹ́ẹ̀ sálì máa jókòó kalẹ̀ lásán. ó wà lára nǹkan tí mo fẹ́ bí lẹ́nu pé mo ti bí lánàá lórí fóònù pé kí ni nǹkan tó nífẹ̀ẹ́ sí láti máa ṣe màá tún bí lẹ́nu. So I've heard from them, I've heard from the mother, I've heard from the dad, who's actually Risikat's father and mother, and then the grandparents of the kids. And then, they made me understand that the means of livelihood isn't there for Risikat and her kids, and they've been under the care of their dad, which is the grandfather of the kids, ever since the dad left them. So basically, it's very pathetic. I felt the plight. So I think they have explained, and then they have said what they need, and then we should try as much as possible to. We can actually, I believe strongly that we can give them a better life. Thank you. Bá mọ́mí àti dádì sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti jẹ́ kí n understand pé ìgbà tí wọ́n bí wọn wọ́n dẹ̀ bí àwọn ọmọ náà kò sí problem tó ṣe wọ́n lójú so wọ́n dẹ̀ ṣe kó yé mi pé torí kọ́lọ̀ ojú àwọn ọmọ ẹ̀ òun ni bàbá wọn fi kàn yín lẹ̀ ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀. náà. lóòótọ́ lórí bẹ́ẹ̀. báwo wá ni a ṣe lè tó bá ṣe pé àwọn èèyàn tó wù láti pé kán ràn yín lọ́wọ́ àtiwọ́ àtàwọn ọmọ báwo ni wọ́n ṣe lè ọ̀nà owó náà lè gbà ràn yín lọ́wọ́. nǹkan tí mo nídìí láti pé tán bá lè ràn mí lọ́wọ́ ni pé nípa ọ̀rọ̀ school àwọn ọmọ mi torí wọn tí ò wọ school wọ́n máa lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ school wọn àti pé mi gan lára fúnra lára ní iṣẹ́ lọ́wọ́ wọ́n máa lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ pé tí màá fi dá business sílẹ̀. Bí irú business wo? Bí irú business? Like provision and food store.
foodstuffs àti provisions. Yeah. Okay. So but ṣé mo torí daddy náà sọ fún mi ó ní o tí ṣe wáyé. Yeah. So ṣé ìwọ ṣì wò pé ìwọ náà ṣì tún fẹ́ lọ torí èmi rò pé ìwọ gan ó ṣì ní láti law school àbí kí ló rò ṣé tó bá rí àǹfààní láti law school ṣé o máa ṣì fẹ́ law school. Ẹni tí bá rẹ̀ tó máa ràn mí lọ́wọ́ lórí ẹ̀. Lórí school náà. Láǹpa school mo sì lè lọ. So báwo wá ló ṣe rí nígbà tí ìwọ gangan fúnra ẹ̀ ń dàgbà kó tó di pé o bí àwọn ọmọ yẹn nípa ojú yìí láàrin àwọn ẹgbẹ́ láàrin ọ̀rẹ́ nǹkan kan báwo ló ṣe rí nígbà yẹn. Láti ilẹ̀ tẹ́lẹ̀ o ojú yìí ò dààmú tèmi rí o láti ìgbà tán ti bí mi mọ́. Ìgbà tó di pé mò ń dàgbà mo máa ń rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń nàka sójú mi pé ẹ wo ojú eléyìí ọmọ mi ga kàn rí mi yóò họ tẹ́rù ọba pé irú ojú wo tó lélẹ̀ tí ń bọ̀. wọ́n rò pé bí ojú mùsù ni wọ́n ní ẹlòmíì máa sọ pé ojú mùsù ni nǹkan kan. Bẹ́ẹ̀ni wọ́n tí wọ́n fi ṣe ẹ̀yẹ náà nù. Ìwà àwọn ọmọ mi gan náà tán bá lọ lè ké wọ ọlọ́wọ́n lọ lẹ́sìn àwọn ọmọ kéèké máa fi wọ́n ṣe ẹ̀yẹ pé ẹ wo ojú àjẹ́. Kò yé wọn so èmi wá fẹ́ kí wọ́n sọ fún àwọn èèyàn sìn pé ojú yìí o kò ń ṣojú burúkú kò dẹ̀ disturb mi so that àwọn èèyàn náà máa lè mọ̀ pé torí tèmi bá sọ ọ máa wò pé bóyá ṣé mi débẹ̀ ni òun mo fi ń bì wọ́n pé ṣojú yìí ìwọ́n ti sọ pé kò disturb kò pé ẹ lọ hospital rí gan lórí ojú yìí pé bóyá kò rí náà mọ́ ní o àbí nǹkan kan. náà ojú blue tèmi níyì o kò fìgbà kankan dààmú mi rí torí pé bí wọ́n ṣe bí mi mọ̀ nìyẹn. Ìgbà tí mo wọ primary school tí wọ́n ní kán lọ sí hospital pẹ̀lú mi a lọ sí general o wọ́n sì ṣe gbogbo test fún mi wọ́n ní kò sí kàkà tó ṣe mí lójú ojú mi dẹ̀ wà òkè mo fi rí náà clear mo sì wá sọ́ọ̀pọ̀ àwọn ọmọ mi náà rí náà kò sì dààmú àwọn ọmọ mi náà rí. So àwọn Moremi Foundation àwọn Moremi Foundation tó wà lábẹ́ àkóso ọba Ifẹ̀ ọba Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá2 pẹ̀lú foundation wọn tó jẹ́ Odùduwà Foundation wọ́n ní ká fún yín ní lẹ́tà yìí bíi lẹ́tà award ní pé wọ́n ti make ní face of that foundation ẹ máa jẹ́ bí aṣojú foundation yẹn débi pé ẹ máa sọ fáwọn èèyàn pé ojú yìí o kò ń ṣe aburú ẹni tó bá dẹ̀ ti ní náà tó bá ní event tó yẹ kẹ́ ẹ lọ tó jẹ́ ìlú òyìnbó ẹ máa lọ lóyìnbó náà láti lọ ṣe kíni láti lọ sọ fún àwọn èèyàn pé ojú yìí o kò ń ṣe ojú burúkú ṣe ti gẹ̀ẹ́tẹ̀ àtàwọn ọmọ kékeré náà táwọn náà bá ń dàgbà bí àwọn ọmọ kékeré báyìí àwọn tán bá ń rí àwọn ọmọ yín kán lè mọ̀ pé ojú yẹn kò ń ṣojú burúkú kò yẹ kán máa sá fún so nǹkan tán ti ní kán fi ní ká fún yín ní lẹ́tà yìí nìyẹn pé kẹ́ jẹ́ aṣojú àwọn Moremi Foundation pé bọ́n ṣe bí yín tẹ́yìn náà máa lọ sunkún pé torí pé àwọn èèyàn tó máa fi ń ṣe ẹ̀ sunkún you stood strong ẹ̀ dẹ̀ tọ́jú àwọn ọmọ yín náà tún dàgbà wọ́n tún nírú ojú yìí náà ẹ̀ sọ wọ́n nù ṣòye yín pé ẹ̀yin gangan ò sọ wọ́n nù pé àṣebẹ́mi náà nírú ojú yìí so eléyìí wá jẹ́ àmì ẹ̀yẹ láti lè jẹ́ pé kẹ́ ẹ tún máa ṣe bẹ́ẹ̀ lọ ṣe èèyàn míì tó bá ti nírú ẹ̀ tá a bá tún rí káàkiri kò bá jẹ́ Áfíríkà ó ṣeé ṣe kó yẹ pé ẹ tún lọ bẹ̀ kẹ́ ẹ lọ sọ fún un náà pé ojú yìí kò ń ṣàbúrò o má parẹ́ o any other person tó bá dẹ̀ tún ní náà bóyá o bá bímọ tó bá ní má sọ ọmọ yẹn nù o so àmì ẹ̀yẹ òun lélẹ́yìí wọ́n ní ká fún yín ní nǹkan kékeré kẹ́ ẹ fi kọ́kọ́ mú ọwọ́ kẹ́ ẹ fi mú ọwọ́ dání náà àbí báwo ni àwọn Yorùbá yìí máa ń pè é. ok wọ́n ṣe mo dúpẹ́ lọ́wọ́ wọn o Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ wọ́n ṣe é so lágbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ sọ pé ẹ nídìí èmi náà máa follow ẹ up ṣe ti get ẹ a fi nọ́mbà yín síbi fídíò a fi account number yín síbi fídíò ó ṣeé ṣe àwọn èèyàn máa send nǹkan kéékèèké tó bá ní ẹni tó bá ní 500 ní ẹni tó bá káwọn náà lè fi hàn pé àwọn fìfẹ́ hàn ẹ̀yin àtàwọn ọmọ yín ṣe ti yín
Hello, my name is Bakari Mubarak, the tallest model in Sub-Saharan Africa and a culture ambassador. I'm here at Rizikat Aziz neighborhood. I have met a mom and a dad, and then they make me understand a couple other things, and I understand their plight. So basically, the ultimate is to make sure we push this narrative to the populace, to encourage the populace to accept people with any kind of uniqueness, not only the blue eyes, and then to make sure we also condemn the act of the dad for abandoning them. Because having a conversation with the grandparents of the kids, which is the mother and the father of Rizikat Aziz herself, they make me understand that the husband of Rizikat Aziz, Omo Dada, actually abandoned them because of the high color. So we want to urge every other person to bring about an inclusion in the society, and then not discriminate against people with divine uniqueness, and to see it as a divine endowment rather than a curse. Thank you so much.